níbi gbogbo tẹ́ ti ń gbóhùn mi ní òwúrọ̀ yìí pé a kú ìsinmi ti òní. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ. Ọjọ́ ìsinmi ti òní ni à ń pè ní ọjọ́ ìsinmi funfun tí àwọn olóyìnbó ń pè ní Pentecost Sunday. Ọjọ́ tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi gba agbára láti wàásù ìhìnrere Jésù Kristi. Ó tún jẹ́ ọjọ́ tí a fi ẹ̀mí mọ́ sọ àwọn ọmọ ẹ̀yìn Jésù di ààyè. Ọjọ́ ìmúṣẹ ìlérí tí Jésù ṣe fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ó ti ń kù fẹ́ẹ́fẹ́ láti gòkèrè ọ̀run. Nítorí náà, àyà ọjọ́ òní máa ń wáyé ní 50 ọjọ́ lọ́dọọdún lẹ́yìn àjíǹde Jésù, tàbí ká sọ wípé ọ̀sẹ̀ 7 lẹ́yìn àjọ ìrékọjá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́, jọ̀wọ́ nínú àánú rẹ ràn wá lọ́wọ́ kí a lè fi ààyè gba ẹ̀mí mọ́ rẹ nínú ayé wa, kí ó lè sọ wá di ààyè ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. Kókó ìwàásù mi ní òwúrọ̀ yìí òní mo pè ní ẹ̀mí mímọ́ Olusonidiaaye. Ẹ̀mí mímọ́ Olusonidiaaye. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a máa gbéyẹ̀wò ló wà nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 4. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Ará nínú Olúwa, Ọlọ́run asọ̀rọ̀máyè ni Ọlọ́run wa. Ní irú àyà ọjọ́ òní, Ọlọ́run mú ọ̀kan nínú àwọn ìlérí rẹ̀ ṣẹ, èyí tí ó ṣe láti ẹnu ọ̀kan nínú àwọn wòlíì rẹ̀ nínú májẹ̀mú láéláé. Gẹ́gẹ́ bí a ti rí àkọsílẹ̀ náà kà nínú ìwé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 29. Ọlọ́run wípé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ó tú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa ríran, àwọn arúgbó yín yóò máa lá àlá. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìyanu fún gbogbo àwọn òǹwòran ní ọjọ́ náà. Ìwé mímọ́ sọ wípé Pétérù dìde láti ṣe àlàyé fún àwọn tí wọ́n péjọ ní àkókò náà, ní ìrètí láti tún èròkérò tó wà ní ọkàn wọn ṣe. Nítorí pé èrò tó wà lọ́kàn wọn nígbà náà ni pé àwọn ènìyàn ti mu ọtí yó nígbà tí wọ́n rí iṣẹ́ ìyanu èyí tó kọjá òye ènìyàn èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà. Dípò tí wọ́n fi fiyè sí ohun ìyanu tó ṣẹlẹ̀, Bíbélì sọ wípé wọ́n ń ṣẹ̀fẹ̀, wọ́n ń ṣàwàdà, wọ́n ń sọ ohun tó wù wọ́n. Tí a bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 13, ó ní ṣùgbọ́n àwọn ẹlòmíràn ń ṣẹ̀fẹ̀, bí ó ti rí nínú ìjọ Ọlọ́run lónìí, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àkókò ìwàásù òun náà máa ń rí ọ̀rọ̀ sọ, àkókò ìwàásù òun náà máa ń ṣẹ̀fẹ̀. Ẹlòmíì tí ẹ̀ bá débi pé bí ìránṣẹ́ Ọlọ́run bá wà lórí àga wàásù, ẹ̀fẹ̀ ni wọ́n máa ṣe oríṣiríṣi, wọ́n máa jálùbọ́sà sí ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Ó ní wọ́n sì wí pé àwọn ọkùnrin wọ̀nyí kún fún wáìnì tuntun. Ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó yà wọ́n lẹ́nu, ṣùgbọ́n dípò tí wọ́n fi fiyè sí láti wo ohun tí Ọlọ́run fẹ́ mú jáde nínú rẹ̀, wọ́n ní àwọn ènìyàn wọ̀nyí kún fún wáìnì tuntun. Ará nínú Olúwa, Pétérù jẹ́ kó di mímọ̀ fún wọn wípé ẹ̀mí mímọ́ wà fún gbogbo ẹ̀dá ènìyàn tá a bí nínú obìnrin, tí ojú ọkàn rẹ̀ ṣókùnkùn sí ohun tá à ń pè ní ìwà bí Ọlọ́run, yẹn nìgbé ayé mímọ́, kí ó bá lè ríran kedere
kí ó lè mọ̀ kí ó sì lè gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ ìyanu ọjọ́ Pẹ́ńtíkọ́stì ó ní a gbà wípé ó jẹ́ ìfilọ́lẹ̀ ìsìn Kristi tàbí ká sọ wípé ìjọ rẹ̀ tí a ń pè ní Kristẹni títí di ọjọ́ òní. Èyí ló mú kí ó yàtọ̀ sí gbogbo ẹ̀sìn àtọwọ́dá èyí tènìyàn lè gbà rí Ọlọ́run tàbí tó lè gbà tó rò pé òun lè gbà dé ọ̀dọ̀ Ọlọ́run. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, ẹ̀mí mímọ́ Olusonidiaaye yìí ni mo fi ń lọ̀ ọ́ lónìí, nítorí ẹ̀mí mímọ́ ló lè ràn ọ́ lọ́wọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ láti lè ṣe ìfẹ́ Ọlọ́run. Láti lè ṣe ìfẹ́ Ọlọ́run nínú ara ò lè ṣe ìfẹ́ Ọlọ́run nítorí pé ẹran ara ò lè tẹríba fún ohun tí ṣe ti ẹ̀mí, kò lè tẹríba fún ohun tí ṣe ti ẹ̀mí. Òun ló lè ràn ọ́ lọ́wọ́ nínú ìrìn àjò rẹ láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti lè borí ẹ̀ṣẹ̀ àti láti lè máa wàásù ìyìn rere tàbí ṣiṣẹ́ fún Olúwa, gẹ́gẹ́ bí a ti rí ní àkọsílẹ̀ nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 9. Máa rántí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ ìwàásù yìí lówùúrọ̀ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ̀mí ní sọ ní di ààyè, ẹran ara kò ní èrè kan. Ẹ̀mí ní sọ ní di ààyè, ẹ̀mí ní mú ní jèrè. Ẹ̀mí ló lè mú a jèrè ìjọba ọ̀run, ló lè mú a bá Jésù jọba ní ìkẹyìn. Ẹran ara kò ní èrè. Ó tilẹ̀ ní èrè tá a bá fẹ́ sọ, èrè rẹ̀ náà ni ọ̀run àpáàdì, iná àjò òkú, ìparun ayérayé, ìyà ayérayé. Èrè ẹran ara nìyẹn. Ọ̀rọ̀ wọn ni tí mo ti ń sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni. Ọ̀rọ̀ tí mo ti ń sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni. Ọ̀rọ̀ tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyè ni, ẹ̀mí sì ni. Wọ́n ní ǹjẹ́ mo béèrè lọ́wọ́ rẹ ní òwúrọ̀ yìí? Ǹjẹ́ mo béèrè ní ọwọ́ rẹ ní òwúrọ̀ yìí? Ǹjẹ́ o ti gbẹ ẹ̀mí mọ́ náà láti ìgbà tí o ti gbàgbọ́? Ǹjẹ́ o ti gbẹ ẹ̀mí mọ́ náà láti ìgbà tó ti gbàgbọ́? Irú ìbéèrè yìí tí ẹ̀mí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ ní òwúrọ̀ yìí, ìkan náà ni ìbéèrè tí Pọ́ọ̀lù àpọ́stélì béèrè lọ́wọ́ àwọn ará Éfésù tí a bá wò Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 2. Mo rò wípé ìdáhùn tìrẹ kò ní dàbí àwọn ará Éfésù ìgbà náà nígbà tá a béèrè lọ́wọ́ wọn. Ẹ gbọ́ ìbéèrè náà àti ìdáhùn wọn tí a bá ka Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 yẹn ẹsẹ̀ 2. Ó ní ó wí fún wọn pé ẹ̀yin á gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Pọ́ọ̀lù ló ń béèrè lọ́wọ́ àwọn ará Éfésù pé ẹ̀yin á gba ẹ̀mí mímọ́ nígbà tí ẹ̀yin gbàgbọ́, nítorí ìṣe àti ìwà wọn kò sọ wípé lóòótọ́ àti lódodo òní ẹ̀mí mímọ́ ń jọba nínú ayé wọn. Wọ́n sì wá wí fún un pé ìdáhùn nìyẹn. Wọ́n sì wá wí fún un pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan bá wà. Àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan bá wà. Kọ́mọ yẹ lẹ́nu lọ́jọ́ òní nínú àwọn ìjọ wa, nínú àwọn ìjọ káàkiri, kì í ṣe nínú ìjọ tiwa nìkan, ní gbogbo ìjọ. Kọ́mọ yẹ lẹ́nu lónìí wípé ohun tí ṣe ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ níbòmí wọn kì í sọ rárá. So nítorí náà kò ní yà mí lẹ́nu tírú àwọn ìjọ yẹn tàbí àwọn ọmọ ìjọ yẹn bá wá sọ wípé àwọn ò tilẹ̀ gbọ́ ohun tí jẹ́ ẹ̀mí mímọ́, nítorí pé nínú ìjọ wọn nǹkan mìíràn tí ò yẹ kí wọ́n ṣe òní wọ́n ń ṣe, ohun tó yẹ kí wọ́n ṣe òní wọ́n fi sílẹ̀ ní àìṣe. Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́. Mo mọ̀ wípé eléyìí kì í ṣe ìdáhùn tirẹ̀ sí ìbéèrè ńlá yìí, nítorí mo fẹ́ kí o mọ̀ ní òwúrọ̀ yìí pé láìsí ẹ̀mí mímọ́, ẹnikẹ́ni tó bá sọ wípé òun gba Jésù gbọ́ kò lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bó o bá lo gba Jésù gbọ́ tí ò sí ẹ̀mí mọ́ nínú rẹ, kò lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Nítorí náà ó jẹ́ dandan kí onígbàgbọ́ kọ̀ọ̀kan béèrè fún ohun pàtàkì yìí tí ṣe ẹ̀mí mímọ́. Àgẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ti fi ń dá wa lójú pé bí a bá béèrè a ó fi fún wa. Tí a bá wo ìhìnrere Lúùkù orí 11 ẹsẹ̀ 13, ó ní ǹjẹ́ bí ẹ̀yin tí í ṣe ènìyàn búburú, look at that very qualification, ẹ̀yin tí í ṣe ènìyàn búburú bá mọ̀ bí a ti ń fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín, wà ní mélòó mélòó ni bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tó ń béèrè lọ́dọ̀ rẹ̀. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 14 náà fi dá wa lójú pé nípasẹ̀ ẹ̀mí mímọ́
ni a fi lè ní ìdánilójú wípé a jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run ní tòótọ́. Ìwé náà sọ fún wa pé ó ní ẹ̀mí fún alára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ò ní àwa ń ṣe. Tá bá fi ìwé Róòmù orí kẹjọ yẹn náà ẹsẹ̀ 14, tá bá fi ìwé yìí ta kà tán yẹn, a rí wípé ó sọ níbẹ̀ pé nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ìyẹn ni pé kó tó di ọmọ Ọlọ́run, kó tó sọ wípé ọmọ Ọlọ́run ni ẹ́, ẹ̀mí mọ́ Ọlọ́run gbọ́dọ̀ farahàn nínú ayé rẹ, gbọ́dọ̀ farahàn nínú ìṣe rẹ, gbọ́dọ̀ farahàn nínú ìwà rẹ. Nítorí náà ẹ̀mí Ọlọ́run ó ń rọ̀ lówùúrọ̀ yìí láti fi àyè gbẹ ẹ̀mí mọ́ nínú ìrìn àjò rẹ, kí ó bá lè tọ́ ọ sọ́nà, kó sì lè máa fi ọ̀nà Ọlọ́run hàn ọ́ ní ìgbà gbogbo. Béèrè lónìí, ó dá mi lójú, ó sì rí gbà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa aláàánú, a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tí ó ti jáde lọ ní òwúrọ̀ yìí. Ràn wá lọ́wọ́ pé àwọn ohun tí à ń gbọ́ láti inú ọ̀rọ̀ mímọ́ rẹ wá, kí a lè mú wọn lò fún ìgbàlá ọkàn wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.